kí sọ̀rí ṣùgbọ́n bá fi ní búyọ̀ láyé tẹ̀fẹ̀ nìkan fún mi. Sọ̀rí ọlọ́ba kò kí kára bọ̀ níbẹ̀ ló wà ọ̀rọ̀ kókókókó. Torí tẹ bá fi ní búyọ̀ torí báwọn nìkan fún mi. Àṣírí ẹlẹ́tàn tó kú lọ́jà wo ní yẹtù. Wọ́n ní mọ̀ yàtọ̀ nínú sọ́mọ̀ sílẹ̀ o. Wọ́n máa ló ní jọ̀gbọ̀n nínú lórí màṣá ni mí. Bàbá fi fún búyọ̀ kan torí pọ́ńpú mi. Bàbá fi mí búyọ̀ torí báwọn nìkan fún mi. Àṣírí ẹlẹ́tàn tó kú lọ́jà wo ní yẹtù. Wọ́n ní mọ̀ yàtọ̀ nínú sọ́mọ̀ sílẹ̀ o. Wọ́n máa ló ní jọ̀gbọ̀n nínú lórí màṣá ni mí. Sọ̀rí ọmọ bá kò kí kára bọ̀ ọ̀rọ̀ yẹ́bà obìnrin láfi mú ṣọ̀kan kágbé sókè láfi mú ṣọ̀kan kágbé sókè Fuji Musicians Association láfi mú ṣọ̀kan kágbé sókè Okiki Fuji Musicians Association. tó study tó ṣiṣẹ́ ní South Africa pilot ni wọ́n yí mọ́lẹ̀ torí wọ́n fò tọ́ then nígbà tí Ọlọ́run ṣe ń sìn value dollar ti ń wálẹ̀ ayé Ifá ò ní pẹ́ tú Ifá máa tún padà máa gba náírà láìpẹ́ so ṣèbí ìmọ̀tẹ́fẹ́ gbọ́ nìyẹn so automatically gbogbo wọn free ni wọ́n ṣe kí ni wọ́n free ẹ wo nǹkan tí Dáfídì ṣe 1 Samuel 22, 23, 24 in 24:10 oníṣẹ́nu òyì lájọ wà ó ní bẹ́ẹ̀ ni tó dẹ̀ fọwọ́ kàn mí ó ní òun gbọ́dọ̀ fọwọ́ pẹ̀lú àmì rẹ̀. Dẹ́ni kí ló wá ṣẹlẹ̀ Dáfídì wá gbàdúrà Samuel Sọ́ọ̀lù wá gbàdúrà fún pé ó ní ọwọ́ ọ̀tá ò ní ká ẹnu àṣẹ orí adé. Àwọn eléyìí sì wọn ò tẹ mọ ọtí tán fi gbàdúrà fún yàn ìyẹn lọ títí ó lóun jẹ ọ̀kan lọ́mọ kí lẹ́ni bó lẹ́ni yẹn ti ṣiṣẹ́ rí tó jẹ́ ọ̀kan lọ́mọ. Ṣé bí bá ṣe ti Abíọ́lá parẹ́ Abíọ́lá tó mú báyìí tó ti jí owó ní ITT tí mú yẹn kúrò lọ́rùn ẹ̀ ó tún bá ìyàwó arọ́mọláràn tún bá sùn ṣe tó wà pẹ̀lú ààrẹ ọ̀nà kankan fún ṣé stupid people ló yẹ kó máa jókè lórí ilẹ̀ Yorùbá ṣé stupid people ló yẹ kó máa fún lóyè. Do you believe the man who is controlling the kí lorúkọ Gatwick airport Awolesi Ogunlesi can he come and be ọ̀kan lọ́mọ ní palace Aláàfin orí ẹ̀ pé go and look Nigerian professors in America in Texas in California and everything àwọn Dr. Ogundipe Anthony Ogundipe a gynae doctor a professor gynecology doctor how can they tó bá gbà tó wá síbi tó wà ní Kórè wọ́n ṣe ń operate ní theatre ẹ̀ hospital ẹ̀ òun wò ó gbé láti ó wà ó sọ fún wọn mo ṣe máa ṣe wọn àlùkà ẹbí ìgbà tó ń gbé wọn ní shit hole ṣùgbọ́n ọmọ Nàìjíríà ló operate oyún tí ò tí ì dàgbà tí Donald Trump ló bẹ̀rẹ̀ fún wa àṣẹ shit hole ṣe àwọn ẹ̀ lè padà wá ṣe ọ̀kan lọ́mọ tó ń fi àwọn obìnrin tó ń fi tolé fún wọn lọ́tẹ́ẹ̀lì káàkiri ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá. náà mi ò dọ́dọ̀ bá ọ̀dọ̀ yìí lọ́wọ́ ti palẹ̀ tí then kí n ṣòdì ayé ìjọba fún ọ ó lè dé Ìjẹ̀bú ló sì ní ṣàlẹ́ ọdún wàhálà tí ó fẹ́ jọba. Bàbá ìyẹn ló máa ń fi kásìlẹ̀ ní báyìí àti pé àwọn tí wọ́n wà níbẹ̀ tí kò kọ́ lu fáìlì ọ̀tọ̀ ó yẹ kó tọ̀ kó tọ̀ ṣùgbọ́n àti láǹfààní alórí ọ̀fẹ́ láti yan Àwùjalẹ̀ pẹ̀lú kí ni iṣẹ́ yín fún àwọn tó wà níbi ètò tí kò fi ní sí ìyàn mú tí wọn ò ní sí ìyàn yàn. Tí wọ́n máa ń pè nǹkan ní poor decision Matthew 18:15-20 1 Corinthians 10:13 James 4:17 2 Samuel 11:2